أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أكرانك كما الجنة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أكراك بصريتوا البصيرة التي أمانتي بلات لشهر Solutions FM 93.9. Ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. Àwọn sáṣọ tí wọ́n fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. k'Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. Arọ gbogbo àwa tí a ń bẹ nílé àbí ibikíbi tí Ọlọ́run bá ní kí ètò yìí ó ti máa bá wa. Ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn lélẹ̀, ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ. k'Ọlọ́run kó san gbogbo wa ní ẹ̀san olóore. Àwọn sáṣọ àti àtúmọ̀ gbádùn wọn bá ti máa ń gbádùn wọn tẹ́lẹ̀ náà ní Sulaiman bóni Ibrahim Abu Ibrahim Esauke. k'Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí èyí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ ìgbéde alkiyama. àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Àwọn tí Ọlọ́run lò ní sábàbí bí a ti ń gbọ́ wa yìí, Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń tẹ́tí gbọ́ òdodo tí a sì ń tẹ̀lé Ọlọ́run balikọ́lá kó sàlékún dáadáa rẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ní alẹ́ tòní tí à ń bá lọ níjẹjọ òun náà ni ǹjẹ́ òbí rere òun ní ọbọ̀ tí ń gbọ́ mi kí làwọn ojúṣe tí Islam tó làbọ̀ òbí lọ́rùn. Ṣùgbọ́n síwájú kí a tó lọ síbẹ̀ a rí wípé àsìkò tá a wà ẹ́ nǹkan worst sí náà ni kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́ bá ní tún ṣe. A fẹ́ sáré mú ẹnu bá àdáwà sí wa tòní àdá sí méjì. Àwọn àdánwò márùn kan bẹ tó jẹ́ pé àdánwò ńlá ni. Ànábì sì ti sọ àsọlẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam. Ó ti sọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ rí ló fi jẹ́ pé gbogbo ìwọ tó jẹ́ mùsùlùmí
máa bá rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé gbogbo nǹkan pátá ló ti wà nínú ẹ̀sìn tó ń ṣeun àfi ntọ́ ọ̀bà tí mọ̀lùkù Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kalẹ̀ ó ti lé ní 1400 years tó ti sọ kalẹ̀. Àkọ́kọ́ Ànábì ń sọ fún àwọn sàhábà nínú hadith Abdullah ibn Umar. Ànábì ní ya ma'sharal muhajirin, mo pè ẹ̀yin muhajirin, ẹ̀yin ará Mákà tẹ́ ẹ bá mi sá wá sí Madina, mo pè yín o. Khamsun, Ànábì ní nǹkan márùn kan bẹ idha btulitum bihinna, tọ́lọ̀ ń bá ilé fi àdánwò márààrún nǹkan yín kò wá tí ì sọ délẹ̀. Ànábì wá ní wa a'udhu billah, mo sì ń bá yín fọlọ́run wá sọ antudrikuhunna, nípa pé kẹ́ ẹ lépa bá márààrún, kí márààrún má bá yín kẹ́yìn náà má bá. Mo bá yín bẹ lọ́run rẹ o, torí pé tí nǹkan márùn bá ti lé ń ṣẹlẹ̀ àdánwò ti dé o. Sallallahu alaihi wasallam. Àkọ́kọ́ kí ni nǹkan márààrún? Nǹkan àkọ́kọ́ ń bẹ, Ànábì ní lam tadhhar li fahisha. Mo fẹ́ kí gbogbo wa kákẹ́kọ̀ọ́ ń bi àdánwò márààrún yìí. Káwá wò ta la máa blame, ṣèjọba ni, because tá bá wò dáadáa náà nísìn ìbínú Ọlọ́run ti ń wà nígbà tí òjò tó yẹ kó rọ̀ lórí oṣù kan sẹ́yìn òjò ọ̀rọ̀, nǹkan bàjẹ́ fáwọn tí wọ́n gbé nǹkan oko. Òjò tí kálukú ti mọ calculate pé àsìkò báyìí ó yẹ kó sí báyìí, Ọlọ́run gbẹnu everybody sọ́hùn. Ṣé tún rí i pé ẹ̀kọ́ mi tún nú o fún ẹ̀yin tẹ́ mọ́ mú déètì oṣù lẹ̀. Ta ni ó fọkàn balẹ̀ sí kí bọ́lọ́run ó sì ṣe rè? Kẹ́tì rẹ̀ ké òjò báyìí ó ti gbọ́dọ̀ rọ̀, òjò kìíní kan Ọlọ́run wá sísí gbogbo ẹ̀. So gbogbo ẹ̀ wá sá lọ. Àwọn ibi tó tún wá lọ rọ̀ sí láwọn ibi tó ń jẹ́ tí ń wọlé bí ilẹ̀ Haúsá, bí àwọn ibì kan lọ́nà ilẹ̀ Yorùbá náà tó ẹ pé wọ́n ń dáko ń bẹ̀. Òjò tó tún rọ̀ abnormal tó ní, ó ti pọ̀ jù, ó tún wá ba nǹkan oko jẹ́. Kálukú ti máa fura pé ìbínú Ọlọ́run lílé. Nígbà lọ́wọ́ tiẹ̀ tó wá mú yín, àwọn kan lọ bọ omi ní gbogbo ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ǹjẹ́ sì máa ń sọ tẹ́lẹ̀ ní pé lásìkò táwọn bá ń bo omi lọ́wọ́, òjò ọ̀rọ̀, wọ́n bomi l'Óṣogbo, òjò ọ̀kan tó kódà kò sí bí ẹni kó sú lójú bá tì ó lọ́ba tán. Ṣé gbogbo wa tí a ní bùkátà rẹ̀ bí ó ti bí yánu? Ṣé bí tí Kùránì ti sọ fáwọn náà ní tẹ́lẹ̀ yìí pé àníṣe ẹ̀ mọ́fọ̀kànbalẹ̀ sí kébìmí Ọlọ́run ti máa ṣe rè, ẹ̀yìn sí ni tẹ́ bá ti ṣe òkìní kan ọ̀rọ̀ lọ́ba tán. Àwọn bàbá wa mọ́mù àti ilé sọ ní ìṣe o, àwọn bàbá wa mọ́mù ní Òṣogbo lọ́sùn wọ́n wá kóra jọ, wọ́n lọ sí ìdí lónìí, wọ́n lọ bẹ lọ́hùn fójò pé eléyìí tó gẹ́, torí n tó wà nù súnà ní àṣehùn làwọn ṣe ń tiwọn pé àwọn eléyìí ti ṣe tí wọ́n ṣe lọ lọ́lọ́sẹ̀ méjì o, wọ́n tí wọ́n ṣe omi ọ̀kan tó. Kálukú gbẹ̀yìn League of Imam tí kálukú náà ń gbọ́ wa, kálukú ẹgbẹ́ akórajọ o, ká lọ bẹ lọ́hùn, ká bẹ lọ́hùn, ká sọkú sí lọ́rùn. So tó bá ti wá di wípé gbogbo ẹ̀ dàrú bí ṣe ń dàrú yìí, ta láwà bú, ta ló yẹ ká bú? So ẹjẹ́ àkọ́kọ́ kọkàn bẹ́ẹ̀ náà nìsín pé kò sí pé Iyemọja kan àbí Mọ́remí kan àbí kinní kan ló wà ní ìjáàjì òjò, sí Mọ́remí bínú lọ ni. Tí ó ń gbà tí yóò jọ ọ̀bà kan, ṣe básìkò tó jò mọ́rọ̀ náà ni ẹ máa ń fi gbogbo nǹkan sí pé àsìkò bẹ́ẹ̀ wọ́n ṣe é ní àsìkò inú ẹ̀rùn wọ́n á fẹ́ kóde èèyàn àtẹ̀sù tí ó fọ́n mi jáde fáwọn tí wọ́n ní bìlífù nù rẹ̀, òun gan nẹ́tíwọ̀kì rẹ̀ wà available, Ọlọ́run lè gun ọ̀dànù lọ́ba tán. Sọ́tọ̀ ẹ̀ká ní kó tún wá dúró tí omi kan kó lò wọ́n máa bọ̀. Ta ló lomi báyìí? Allah. Ṣé Iyemọja kan lónìí? Ẹni tó bá tó wà ń di eléyàn kó ti gbà pé wọ́n ti kádàrá nítàwí ìmọ̀ nù o.
Ànábì ní nǹkan àkọ́kọ́ sallallahu alaihi wasallam lam tadhhar al-fa'isha ìwà àbàjẹ́ fa'isha kò sí táwọn àfẹ́ tú sí gbogbo ìwà burúkú ìwà àbàjẹ́ Ànábì ní kò ní hàn láwùjọ kan hatta yu'linu biha táwọn èèyàn ó tún fi máa polongo rẹ̀ ẹ máa gbọ́ ó fi hàn yìí pé lam tadhhar al-fa'isha fi qawmi qattun bó sì wọ́n náà rí sínú ìwà àbàjẹ́ ò ní hàn ní àárín àwọn àwùjọ kan kò ní gbilẹ̀ Ànábì ó wá sọ pé kìí ṣe gbígbilẹ̀ nìkan o hatta yu'linu biha tí a bá tún fi ń polongo rẹ̀ pé ẹ máa bọ́ǹdì ìwà àbàjẹ́ o ṣe rí ẹjẹ́ máa gbọ́ yé kò sásìkò tí èsì wà bàjẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ Ọlọ́run kan tiẹ̀ wà ní pé ó tiẹ̀ ń yọ́ lọ ń sẹ̀ ní kọ̀rọ̀ Ànábì ní kò ní rí bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn máa polongo rẹ̀ tó ọkọ mọ̀ sọ fún ìyàwó kí wọ́n béèrè ìyàwó rẹ̀ ń kọ́ ni ó ti lọ́dọ̀ àwọn aláàánú rẹ̀ mí náà ní tèmi náà lọ tó hatta yu'linu biha so bàbá gan ni ọmọ sọ pé wọ́n ń bi léèrè pé ọmọ rẹ̀ Ṣadé ńkọ́ ó ní ìbẹ̀ ní pólì pé bó wá ní sọ ti lọ́lé ọkọ ní pé àkè lọ́lé ọkọ o pé ṣé kò ní mọ́kọ wálé ní pé ọlọ́kọ̀ ọlọ́wọ́n boyfriend di bàbá gan ni ọmọ sọ wà pé nígbà wọn ní irú ọmọ ilé ìṣẹ́fọ́ mẹ́rin díwà ní pé nígbà wọn ò ní lọ́wọ́ orí rẹ̀ sódò ńgbọ́ ó ní tí ráwọn ti ń tẹ̀lé ọkì ẹ mọ̀ gbọ́ àbà so torí yóò kà nọ́màtì ní kọ́ ọmọ wà ní kiri kò ní ti rí ọ̀gá yóò tún máa sọ pé wọ́n ti ń gùn náà bàbá gan ni ọmọ sọ wà pé ńgbọ́ àbí ọ̀nà ni àdárí adì hatta yu'linu biha táwọn bá ti ń polongo tí wọ́n wà wá packaging oríṣiríṣi orúkọ ni wọ́n fún ọtí wọ́n lè ní fóònù gàó pẹlẹbẹ so wọ́n wà wá kálukú ní sáìsì ẹ̀ tí ò ní di wà tí ò ní dipò ọ̀sẹ̀ tó ń dààmú gbogbo ọ̀nà wa àbàjẹ́ tí a máa ń wú pátá wọ́n sọ di ọ̀nà tó dáa so wọ́n polongo ẹ̀ àwọn èèyàn gan ò ní rí bàjẹ́ sí bàjẹ́ mọ́ Ànábì ní tó bá ṣẹlẹ̀ báwọn sallallahu alaihi wasallam ìkànnì nínú number 1 àdánwò 5 o tí yóò bá ṣẹlẹ̀ Ọlọ́run ó fi àdánwò 2 yóò fi bígbà téèyàn ń wò pé ṣé ẹ ti ń ṣe lé ẹjẹ́ mi náà wá bá yín fi 2 kún punishment ìjìyà 2 lọ́lọ́run wá sọ̀kalẹ̀ illa fasha fihim at-ta'un Ànábì ní àjàkálẹ̀ àrùn ó wá fọ́n kárò àwùjọ ìgbóná jẹ́ ìsàgàkálẹ̀ àrùn ìgbóná yóò wá fọ́nká àwùjọ wọlé àwùjáhù àti àwọn àjàkálẹ̀ àrùn ọ̀tọ̀ nígbóná alẹ́ tí lámùtẹ̀kún fi àsìláàfì hímù lẹ̀dínà mọ̀dọ́ àìsàn tí wọn ò gbọ́ rí lọ́dọ̀ àwọn bàbá wọn tó ti lọ wọ́n wà máa gbọ́ wọn ò ní kíní kan bẹ o wọ́n ń pè ní lásà fífà tí ẹ bá jí àwọn bàbá wọn ò ní kíní jẹ́ bẹ́ẹ̀ wọ́n níbi eku ní ẹ ti máa ń kọkà eku àwa gan tá a kéré bí mo sì kéré tó yìí ìgbà táwa kéke a máa ń fẹ́ jẹnu eku torí pé tí ẹ sọ bá ní pé ẹ̀kọ́ tó bá jẹ kù ogun sọ yé ni tó tí kò sí lásà fífà nígbà náà ni kálukú àmọ́ wá bí búrẹ́dì tẹ́kù jẹ kù nígbà tí ẹ wà kékeré bí primary school bí ẹ̀kọ́ tó kú pé wọ́n sọ pé ogun sọ yé ni o síbẹ̀ kú jọ́nà náà ní bẹ́ẹ̀ ní ìsìn kí ni ń jẹ́ lásà fífà kí ni ń jẹ́ COVID-19 àbẹ̀wò ní tó mú àwọn èèyàn lọ coronavirus kí ni ń jẹ́ Ebola gbogbo ọkàn ẹ kẹsà àmọ́ gbọkẹ ẹbọ àwọn yẹn àmọ́ òkà ṣé wọ́n ti fi èbó yẹn pamọ́ bìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tẹtù òkúta ẹsẹ kan bá dé orúkọ tí ó máa jẹrè àìsàn tẹ ẹ gbọ́ rí ẹ máa wà nàbí ṣe ti rí i pé wàláhì ẹni tí ọba gbà fún ànàbí tí a ní ń sọ̀rọ̀ yẹ lọ́nù rúwèé tẹ́ ti rí nǹkan yìí ọ̀rọ̀ tó ti sọ kalẹ̀ 1400 something years ago ẹni tí ọba gbà fún فلا خلاف ومن قال رسول فلا خلاف فقل يا ربي أبلغه سلامي وما قال الرسول فلا خلاف له يا ربي أبلغه سلامي له يا ربي أبلغه سلامي له يا ربي أبلغه سلامي. nítorí máa fi kọ́ Yorùbá rẹ̀ náà ni pé ànábì yìí ó tó fi ṣaṣíwájú.
ànábì yìí ó tó fi ṣaṣíwájú èmi gbà ẹ́ gbọ́ nígbà gbogbo tí n bá lè kó lọ sí Mádínà n ó máa fà ṣàlàtù ránṣẹ́. Yorùbá orin náà nù, Yorùbá orin tí Abu Muzahim kọ nù. So ànábì ti sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ kí àníṣe tó bá ti di pé ìwà àbàjẹ́ ó ti di tó gbogbo òbí kí máa ètò sopọ̀ mọ́ bí ọ̀rọ̀ títọ́ ọmọ tọ́pìkì ọmọ wọnú ara wọn òbí ò rí kọ́ mọ́ rí òhò sí aburú mọ́ wọ́n ní ìyá alágbájá ọmọ rẹ̀ mọ̀ ti di arúgbó aṣọ mọ́ balẹ̀ ó ní pólì lọ́wọ́ àní ẹ máa gbọ́ láàrin gbogbo tá rẹ̀ ń ta yìí ó ní ó náà ti ń ṣe nọ́sìn ọmọge ní ìgbà ara làbúra ní àtúnṣe káwọ́ sára àlọ́nà tó ń fò wọ́n ní lójú ayé yẹn ní kí a ní ọmọ táyé bí ayé pa ànábì ní tó bá ti rí bá tí wá àbàjẹ́ bá ti gbogbo òun tí ń pè ní wá àbàjẹ́ táwọn èèyàn sọ pé ẹ̀yin náà nígbà wọn béèrè owó pé kẹ́lẹ́ bá àríṣẹ́ ń gbà ẹ̀yin náà ó julẹ̀ nọ́mà ní náà àpò lẹ́sẹ̀ ní julẹ̀ ẹ̀ẹ́kan owó gbé fáìlì yín pamọ́ ni àwọn èèyàn àmọ́ rí abnormalities nọ́mà ìwà àbàjẹ́ ti dùkẹ́ bẹ́ẹ̀ bá sanwó kò lè kóńbi nọ́mà ni agbọ́dọ̀ san náà ni tó bá ti di pé ìwà àbàjẹ́ bá ti di táwọn èèyàn tó ń polongo kódà tẹ́tù fẹ́ san bíráìbù yóò tún yẹ̀wò èlò lọ́wọ́ àbẹ̀ ṣe é pé láyé ìgbà kan wọ́n ń yọ ọgbà ni àwọn tí máa ń dúró lójú ọ̀nà gan tẹ́yìn náà mọ́ wọ́n tún ti ń fún yàn chẹ́ńjì dúró páàkì jẹun wò wọ́n tún yẹ wọn wò ṣe é pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ alárùn mọ́ ni ẹlòmíà máa rún pépà púùlù mọ́ wọn lápò no kò sí mọ́ jẹun wo ni tó bá jálẹ̀ yọ̀ tọ́tọ́ sílẹ̀ sí pé jẹun wo yóò tún sọ pé ta ló ń fi 50 naira so sẹ́wọ̀n kí àwọn èèyàn gẹ́gẹ́ sọ́ di normal thing àwọn ọlọ́kọ̀ tí wọ́n fẹ́ gbèrò láti Ìbàdàn sí Èkó láti kìíní kan síbì kan wọ́n ti wá ṣẹ́ àwọn owó kan lẹ̀ pé àwọn àgbàlọ́ Amẹ́ríkà ń bẹ lójú ọ̀nà so kódà àwọn gáràjì kan ń bẹ nígbà kan wọ́n máa di owó àwọn ẹni yẹn mọ́ owó ọkọ̀ wọ́n sọ pé 200 naira tẹ́ fi lérí 2200 tá a gbé mọ́tò yìí 200 naira owó àwọn ọ̀gá wa tí wọ́n wà lójú ọ̀nà ni wọ́n ti ṣe ìlànà àtà yúlì nù bí ha ànábì ní tí nǹkan bá ti ṣẹlẹ̀ nǹkan méjì ni ó ṣẹlẹ̀ o ilà fàṣà fihim tọ̀hún ìgbóná yóò máa ṣe kí ni o yóò máa ṣe kí ni o yóò máa fọ́nká ìgbóná àjàkálẹ̀ àrùn ẹlẹ́ẹ̀kejì àjàkálẹ̀ àrùn tẹ́ ẹ mọ̀ nú ó tún ti mọ́lẹ̀ ó ti mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì làwọn àìsàn tẹ́ ẹ mọ̀ táwọn bàbá yín gan ọ̀gbọ̀rí tí ò sínú dísẹ́nárì wọn àdáwò di mélòó ọdẹ ní àwọn nǹkan márùn àwọn àdáwò márùn nù tó bá ti lè di pé ìkànnù rẹ̀ bá ṣẹlẹ̀ ìkan ló ṣẹlẹ̀ méjì náà lọ́wọ́ fi di ẹlẹ́ẹ̀kejì wàlàmùyá ń kù dúlímì kìyàlà wálímì ìzáná ànábì ní tó bá ti di pé àwọn èèyàn bá ń dín òṣùwọ̀n kù wọ́n ń dín òṣùwọ̀n kù gbogbo nǹkan onískéèlì wọ́n ń dín kù ara lítà epo kò pé mọ́ ara garawa epo àbẹ̀wò lẹ́ pè kẹ́gì epo àdáwò ti bá gáàsì gan náà 3 kg ọmọ àti ìyá ń dàlé lórí pé sọ ọmọ yìí tí mo ní òfìlì wá ní 3 kg rí pé iná méjì ramàdà ń bẹ àbọ̀ ọyọwọ́ ẹ̀yìn náà mọ́ni òun ọ̀yọwọ́ ẹ̀yìn iye tí a fi kóńgò ráìsì ó di pé àwọn èèyàn tó mọ́ sọ pé agolo 8 àbọ̀ ni àwọn bá mẹ́ka kóńgò wọn ti ẹ̀dá alágolo 2 àbọ̀ ti wá kálukú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ jẹ́ tí ń tajà kóńgò àtòní skélì àtòní gbogbo ẹ̀ sì ń jẹ́ wò lè fọlọ́run búra kó sùn wọ́n rí òde kù ànábì ní tó bá ti dì báwọn tó bá ti di pé àwọn èèyàn bá ń dé òṣùwọ̀n kù nǹkan yẹn ó ti di pé gbogbo ọjà kò sí fọkànbalẹ̀ lọ́dọ̀ Yorùbá kò tiẹ̀ sí fọkànbalẹ̀ kò sí fọkànbalẹ̀ kódà a prefer tá a bá rí Haúsá tí ń tata àbárí tí ń tẹ̀wà a prefer kára nǹkan lórí rẹ̀ pẹ̀lú nǹkan kóńgò ju kára lọ́dọ̀ Yorùbá ẹgbẹ́ wa lọ torí àwọn kóńgò aláàbọ̀ méjì ń torí pẹ̀rẹ̀kùtù ẹ̀ á ní half kóńgò àwọn èèyàn ọ̀dà kan wọ́n ti mọ̀ pé yóò fi jára sí wọ́n tó wá ní half mi
bó bá sì lo odidi náà wọ́n ti mọ̀ kó odidi rẹ̀ jó didi ṣùgbọ́n Yorùbá òun ó tún mọ̀ pé wallahi tallahi so ànábì ní tẹ́ bá ti ń ṣe báwọn ẹ máa gbọ́ nǹkan mẹ́ta lọ́wọ́ fi dípò padà illa ukhidu bisinin ìyẹn ò mú ni o irú àwùjọ ànábì ní Ọlọ́run ọdẹ èèyàn sí wọn ta ló wá dẹ èèyàn ayé ṣèjọba lọ́dẹ ayé ni àbẹ́yàn arọjà ọyá ìdáhùn àmúké Tinubu òríṣe kíníkà òríṣe igbó òríṣe ǹjẹ́ òṣùwọ̀n tẹ́yìn ló bóòlù ègún àti sẹ́mọ̀ èyí ti dí òṣùwọ̀n kù ànábì sì ni tó bá ti wà dí pé ọjà kẹ́kọ̀ọ́ fọkànbalẹ̀ mọ́ bẹ́ẹ̀ ra lítà epo àwọn ènìyàn lítà àwọn ilé dáa díẹ̀ ni wọ́n sọ pọ́ dáa tán o lítà àwọn dáa díẹ̀ ẹ rí ọlọ́jà mi mo wà lọ́jà kan ní last week ẹnìkan bá lóun fẹ́ rajà ló bá yọ kóńgò rẹ̀ bọ́ta ojú ẹni tó fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ ó sì pọ́n kóńgò tí ẹ bá ń lò rè so ẹlòmíì lè lékún wájú pé ẹ kó mi tẹ́ bá ti nígbàgbọ́ ọ̀dà àrùnù so ànábì ní tí wọ́n ti ń dín kóńgò kù tí wọ́n ń dín òṣùwọ̀n kù in tí ẹ máa expect lọ́dọ̀ Ọlọ́run ni pé illa ukhidhu bisinin ìyàn yọ ọkọ mú ó dé ní o washiddatul maw'una àti jẹ àti mọ́ wà nira ìgbésẹ̀ ìsẹ̀mí ìpayín kéke gidi haran ó di mélòó ó di méjì ànábì wa ní wàjáwórì sultani alayhim àwọn ìjọba tí ó máa ṣàbòsí lọ́wọ́ àwọn èèyàn fún ta ni òjèjọba orí ṣe ṣèjọba lọ́jẹ̀bi báyìí àbáwọ̀ aráàlú máa dáhùn ànábì ò sì lè sọ̀rọ̀ kọ́mọ̀sẹ̀ sallallahu alaihi wasallam bóò ni ó sì sọ̀rọ̀ tí ò ní í ṣe láti sọ fún ọ pé àníṣe wal khairu kulluhu fil ittiba gbogbo orí ayé pátá ibi kéèyàn tẹ̀lé ànábì ló wà sallallahu alaihi wasallam ẹwà tìgbà tó ti sọ̀kalẹ̀ tó wà máa qala ar-rasulu fala khilafun wa ma qala ar-rasulu fala khilafun lahu ya rabbi ablighi salami lahu ya rabbi ablighi salami. àdánwò kẹta ànábì ní walam yamna'u zakata amwalihim tí àwọn èèyàn tó bá ti di pé wọn ò yọ zaka owó wọn mọ́ tí kálukú ò yọ zaka mọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi èèyàn mẹ́rin ní yọ zaka mọ̀ pé zaka owó rẹ̀ àbí téèyàn bá ń fi 1 million naira sówò zaka ti wọ̀ tó bá ti lo sliver zaka ó wọ̀ tó bá fi 1 million naira sówò zaka ó wọ̀ inú 1 million wọ́n ní ọyọ 40,000 naira péré ẹ̀yà ará Ògùnpa ará Agbéní ará Bódìjà ará gbogbo ẹ wá dúró owó tí kálukú fi èèyàn mélòó ẹ̀yìn ará géètì èèyàn mélòó ní yọ zaka ẹlòmíì gò tí ẹrù kan ti yọkò ní orígun Ìsìlámù ni pé zaka pé ẹlòmíì zaka ìwọ ẹjọ tẹ bá tó ń kó zaka lọ́dún yìí o ẹ fóun náà o ànábì ní tí wọn ọba tẹ ẹ bá ti yọ zaka mọ́ sallallahu alaihi wasallam no 25,000 okay 25,000 okay kì í tún ṣe 4,000 gan 25,000 ní ẹ má bínú nínú 1 million naira 25,000 sórí pé tí ẹni ọ̀sẹ̀lẹ̀ ìbá ṣẹlẹ̀ 25,000 ní yes òótọ́ ni 40% divided by 40 ni so 25,000 naira àbí 1 million naira divided by 40 kí náà ló fún 25,000 ní ẹni ọyọ nínú 1 million naira tó bá jẹ́ 2 million ọyọ 50,000 àbí yóò máa jẹ́ times 2 bá wá wò tẹ́ ẹ̀ bá ti yọ zaka mọ́ táwọn èèyàn tí kálukú kàn ẹ̀mọye owó tẹ́lómi ti ní báǹkì ànábì ní tí wọ́n bá ti zaka ó léwu wọn mọ́ illa muni'ul qatara ọlọ́run ò ní jójú ọ̀rọ̀ ọlọ́run ó sì sí òjò ẹ wá máa gbọ́ o kì í yẹ kójú òní rọ ara àwọn ilé ànábì ń sọ̀rọ̀ ànábì ní wàláwọ́lá liba ahim tí ẹ bá ṣe torí ìtàwọn ẹranko lámúyúmú tọ̀rú òjò kan ọba tí kánlẹ̀ báyìí ó mọ̀ pé ntí ó máa rọ̀ kì í ṣe ntí ó sẹ́yìn láǹfààní mọ́ bí sì máa ń ṣe láǹfààní tẹ́lẹ̀ àwọn ẹranko lónìí ọlọ́run tó wọlé ewúrẹ́ tó wọlé àgùntàn tó wọlé àwọn ẹranko tó wà ná omi torí wọn ní ti ń rọ̀ kì í ṣe ntẹ́yìn fẹ́ gbìn tẹ́ ẹ bá lẹ́gẹ̀ẹ́ bàjẹ́ orí ebè kò wulẹ̀ kan torí ẹ̀ yọ zaka èyí tó bá ń rọ̀ ẹ rí i pé díẹ̀díẹ̀ ti ra ń fọ́n náà yọ kàrà fọ́n táwa dé ojú ọ̀rọ̀ bí kò ra fọ́n báyìí ó lè mọ́ bí ìṣẹ́jú méjì lọ
bóyá ńgbà táwọn ẹran tún sọ fọ́lọ́run pé àwọn òkúkú sẹ̀ so ọ̀wá bá a fọ́n táwọn fẹnu rí pọ́nlá ọ̀yọ̀kà jẹ́ fọ́n ìgbìn tó wà nínú gbó ẹ̀yìn ẹgbàáyùn ẹ̀yin tẹ́lẹ̀ ẹgbìn kórè ebè kọ́ máa bàjẹ́ àgbẹ̀ mélòó náà ń tẹ̀ ń dáko wàá tú wá kọ̀wú yàwó máa sọ ọ́ dìhí lọ́lọ́run sọ níjọ́ ẹ bá hán fẹ́ sìn nǹkan oko yín lẹ́yìn ọ̀yọ̀ sàká àti yín àgbẹ̀ mélòó lọ́yọ̀ sàká nǹkan oko rẹ̀ mùsùlùmí mélòó ní béèrè pé bó láti yọ sàká ẹ wá dúró owó táwọn mùsùlùmí ná fẹ́lẹ́rẹ́ tẹ̀ ń ju pásò tẹ̀ ń ju gbogbo ẹ̀ fọlọ́rin ta lọ́yọ̀ sàká máa rán lórí mọ́kà máa rán kìnnìkan gbòó tẹ̀ ń sínú. bákan náà ànábì ní wàlám yankudu ẹlẹ́ẹ̀kẹrin ahada Allahi wa ahada rasulihi gbogbo ògbà tẹ́ ẹ bá ti lé jàǹbá àdéhùn ọlọ́run tẹ́ ẹ ṣe àdéhùn ọlọ́run tẹ́ ẹ ṣe àdéhùn ànábì pé súnà rẹ̀ lọ́yẹ̀kẹ́ tẹ̀lé tẹ́ ń jàǹbá rẹ̀ illa sallallahu alayhim ọlọ́ọ̀bà àlékiọlá yóò wá máa fi jẹ gàba lé yín lórí àdúwà mìngẹ́rìkùn àwọn ọ̀tá tí èé sara yín ẹni tí èé sara yín ọ̀tá yín ọlọ́run máa fi jẹ olórí lé yín lórí fàákọ̀dù bàdọ̀ máa fi àìdíhìm yín tí wọ́n ń bẹ apá kan nù dúkìá yín yóò wá máa gbà yóò máa fẹ́ lómi àwọn tí èé sara yín ẹlẹ́mìí ní wọ́n rán dáa mùsùlùmí wọ́n ṣe gbá ṣe bọ́lá ti sọ ǹjẹ́ àgá tẹ̀ládéhùn ọlọ́run àtẹ̀ládéhùn ànàbí bóòlù àti wá ní dẹni yẹpẹrẹ wọn rí pa ẹka ọmọ yóò jágùn skul wọn ò ní gbà àwọn tí èsè mùsùlùmí wọn mọ wà nípò àṣẹ mùsùlùmí tó bá bọ́ bẹ́ẹ̀ ó ti fọgbà tẹ́lẹ̀ ẹ rí ní ìṣẹ̀lẹ̀ṣẹ̀ tí ń bọ̀ àwọn yẹn kan ti ń hádìí orúkọ mùsùlùmí ó kọ wọn o àti ká wọn o wàlẹ ẹ rò pé àwọn èdè àbí à ń bọ̀ 2027 fẹ́ẹ̀ tó àwọn yẹn ti ń hádìí ok ẹ̀sìn tẹ́ ẹ mọ̀ pé nínú ìta àwà yìí ńlọrẹ́n olórí náà because èmi ò tí ì rí mùsùlùmí kankan tó fẹ́ gbà kò tí ì bò rí tó wá change ọkọ rẹ̀ sí ẹ̀sìn mi pé torí káwọn èèyàn lè bá dìbò fún un yìí ò gán tó lẹ́rìí so ìta máa ń rí ni pé tí ìṣe mùsùlùmí tí bá ti ń bọ̀ yá àmọ́ ní àwọn nǹkan fọgbà ní wọ́n kàn lè wo kankan fún wọ́n lè ní Jibril ní jẹ́ wọ́n lè ní Samsu ní wọ́n lè ní Sulaimanu ní wọ́n sábà wá pé wọ́n lè ní ike mùsùlùmí láti wọ́n tẹ́lẹ̀ gbà náà ní àmọ́ sí tó bá sálámà sí kódà tá a fẹ́ kọlù ní ìsìn láti sin ìrántí òbí àti gbà náà assalamu alaikum ẹ ti rí ká sí assalamu ní ìwọ ọlọ́run kí ní ìtì ọbẹ̀ tẹ̀ wá ní o ọgbọ́n bu assalamu alaikum so àwọn wáàsí tí wọn ò pẹ́ sí bí àwọn àsàràtù rọ́kànjọ́ Sunday lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn á lọ tẹ̀sùbọ́ wà dẹ̀ bí ìgbà tí wọ́n fi ń di adìẹ mọ́lẹ̀ so lódìlódì orírùkú báyìí wọ́n lè máa wojú àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ ti rí ká dáàdì yóò kírun rí kíní ní bọ̀ so àlẹ́ mọ́mọ́ adébẹ̀ tán fàákọ̀lù wàláhì sallallahu alaihi wasallam ànàbí o èyí tó parí rẹ̀ walam tahkum ahimmatuhum ànàbí ní nígbà táwọn tí ẹ jáwọn àfa wọn tí wọn ò bá ti lè fi kitabullah tí wọn ò fi tírà Ọlọ́run dájọ́ mọ́ àfàfẹ́ sọ̀rọ̀ kò máa yà kó àníwá ó ní ẹ̀mẹ́jà sọ̀rọ̀ pé kí lórúkọ rẹ̀ tá a bá wo táwọn àbá wa ń ṣe bọ̀ wa yatakhayyaru mimma anzalallah wọn wá ń ṣẹ̀ṣà nù tọ́lọ̀ ń sọ̀ kalẹ̀ Ọlọ́run ní ànábì ní illa ja'ala Allahu ba'sahum bainahum àdánwò wọn àwọn náà wọn máa fi kára wọn àwọn àfọwọ́ máa kára wọn ládàáwò bíi nǹkan míì torí pé wọn ò wúlẹ̀ lo Kùránì Ọlọ́run fi dájọ́ mọ́ wọ́n ń ṣẹ̀ṣà náà ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ wà máa rí i pé tẹ́ ẹ bá rẹ́ nìkan tí bá ń sunkún báyìí àfẹ́ ẹgbẹ́ rẹ̀ lọ́pàá lẹ́kún ń wà dẹ wọn síra wọn àbára wọn ṣe in tí gbogbo ìjà orí Facebook ó já kíní kan ẹ béèrè tó ẹ pé kálukú bá rẹ́dẹ̀ àti lótọ́ Ọlọ́run ni kò ní sí wàhálà ọjẹ́ àwọn àdánwò márùn àti jìyà rẹ̀ kálukú ọwọ́ wò in tó kù ní ìsinmi pé fakulitu staghfiru rabbakum innahu kana ghaffara intana bi Nuhu sọnù ẹ má bẹ ní kankan o kálukú àjọ dálẹ̀ ni o àtàfà àtọmọkẹ́ o àtolórí àtẹlẹ́mù kálukú padà sọ́dọ̀ Ọlọ́run ànábì Nuhu ní ẹ túbá wá dọ̀ Ọlọ́run ní sọ fáwọn èèyàn rẹ̀ Ọlọ́run bá lékè ọlá ọba aláforíjì ni tẹ́ ẹ bá ti wá túbá lọ ọ̀dọ̀ rẹ̀ tí kálukú gbà ẹ túnú ilé yín ṣe gbogbo àwọn rẹ̀ tí ń wọ gbóǹfò káàkiri gbogbo àwọn ọmọ tó ti di kinní mọ́ ọ lọ́wọ́ bá a ti ń sọ pójú ọ̀rọ̀ yìí níjọ́ ni wọn mọ máwọn èèyàn pẹ́ ń gérí nígbà tó mọ́ 14 years
inú ìlú Ìbàdàn wa ọmọ 14 years ó lóun fẹ́ sógun owó àwọn tí tó wá lọ fún ní pàtì ààrẹ èèyàn àwọn àfà 14 years ẹ dákun ọmọ ọdún ṣe bí gbogbo ẹ̀rẹ́ ẹ̀kú ń gbọ́ lórí ìròyìn èyí ò lè sí nǹkan báyìí kéèyàn ò gbọ́ nǹkan tí ó dùn mọ́yàn nú. So nípa àtọ́jú ọmọ ibi tá a bá dé òun náà ni pé ìfún ọmọ ní ọyàn so ìtọ́kànnù nínú àwọn ojúṣe òbí àwa ní ọkọ ní ọmọ tọ́jú ìyàwó tí omi àlùbáríkà ò fi lè wà ń bẹ́ẹ̀ ẹ̀rí gbogbo nǹkan àwọn UNICEF ń pariwo káàkiri pé ẹ̀fọ́ ọmọ lọ́yàn kíní gàgà kẹba Ànábì ti sọ́ọ́lẹ̀ Kùránì ti sọ́ọ́lẹ̀ fáwa nínú súrà lọ́wọ́ nínú sọ́tùlẹ̀ bá kọ́ra lọ́wọ́ àánú Al-Qur'an tó lọ́n tó sọ táìmù tó bùúlẹ̀ pé tó o bá tún fẹ́ complete ẹ̀ ọdún 2 gbáko ṣùgbọ́n tó bá wù ọ́ lọ ní o lè mọ́jò tó bẹ́ẹ̀ kò sáburú ń bẹ̀ ṣùgbọ́n tó bá tiẹ̀ lè ṣe for the first 6 months àkọ́kọ́ tó ò fomi là àwọn àfọ́jọ̀gbọ̀n jẹ́ kó yẹ pé ọmọ yẹn máa ní retentive memory brain ẹ̀ máa sharp kì í ṣe lọ́sẹ̀ máa fowó lẹ̀ wájú aláàfáà pé ẹ dákun ẹ bá ń bẹ lọ́n ẹ lágbájá ọlọ́run jórí rè ó pé gbàtẹ́yìn obìnrin ọ̀rẹ́dí àti fọmọ lọ́yẹ̀ mọ́ kálukú wa ń bí akúrí kalẹ̀ ẹ lọ́mọ kò lè jẹ yín pa ṣùgbọ́n ẹ lè dààmú dáadáa lórí rẹ̀. So ká fún lọ́yìn ọyàn kódà gbogbo obìnrin tí ò fọmọ lọ́yàn dáadáa so dínà ọmọ rẹ̀ lọ́yàn tó bá dijọ́ gbọ́dọ̀ kíámà nínú hadith Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé nígbà tí wọ́n fi hàn ìjìyà táwọn èèyàn máa jẹ nínú náà Ànábì wá rí àwọn obìnrin kan tí ejò ń sán wọn ní àyà jẹ Ànábì wá bí Jùbírìlù rẹ̀ pé kí làwọn eléyìí ṣe wọ́n ń gbé àwòrán tí ọmọ ṣẹlẹ̀ wá bá Ànábì Jùbírìlù wá ní àwọn obìnrin nu tọ́jà yìí pé ọmọ ò lè jẹ nípa lóko wọn so ejò ọ̀wà jẹ wọn pa nù náà ọmọ òní ẹ̀wọ̀n ò sì ní kú nínú wọ̀ òbí lórí ọmọ náà ni pé alistiftah ala kalimati tawhid ọmọ tí ń tọ́jú tí ń fún lọ́yàn kó rí i pé ń bọ̀ ọba fẹ́ sọ̀rọ̀ jáde gbólóhùn la ilaha illallah gbólóhùn ìmọ̀lọ́run lọ́kan lọ́mọ yìí ó fi láhùn kì í ṣe ẹ̀kẹ́ èbú ẹ̀wọ̀n tí ẹ máa ń kọ́ bá àwọn aláyé dáhùn pé ó tó lákòrò ń lò bọ́ máa ń sunkún ìyá lápè ará àdúgbò ajá ló tó kọ ọmọ olójú wárímí ẹlẹ́ẹ̀kẹ́ tándí mo gbé ọ mo bẹ̀ ọ mo bẹ̀ kọ́ ẹ̀já mi láyà ìwọ nìkan kọ́ ni mo bí gbà láìsí ìdí ní àwọn gbà ìwọ nìkan kọ́ mo sọ. n kò ní ọmọ olójú wárímí ọmọ náà wá sọ di national anthem yẹn ti olójú wárímí sí nítorí wọn tẹ́ fi láàánú olójú wárímí kí ló sì fa environment new influence èpè ẹlòmíì bàbá àtìyá tí wọ́n fẹ́ pera wọn láàárọ̀ ó kọjá fún wọn pera wọn olórí ibú wá bí o tí náà ní wèrè káàárọ̀ ọmọ náà wá kí ló kọ bàbá rẹ olórí ibú kí ló kọ ìyá rẹ oníwèrè ẹ dákun ṣebí ń tọ́ba lọ́wọ́ bàbá àtìyá ni so ká gbìyànjú tó ń jẹ pé nínú ilé tí yín níta ìmọ̀ ń pè ní wèrè kìdí kàdà má dùgbò ọmọ náà ń gbà tí ó wà láàmú ní tí wọ́n sọ ni pé wèrè so ọ̀tá náà ọmọ tí nǹkan burúkú ló fi láwọn ọmọ tẹ́ ẹ fẹ́ kọjọ́ ọ̀la rẹ̀ ọ̀dà. àlìbùnú yá ń ṣá o alámàkánà wà lídù ìnàlẹ̀ usula alayha tambutu ṣàjàrú ìnàlẹ̀ usula alayha tambutu ṣàjàrú. sẹ́mọ̀ páwọn ọmọ yẹn ní tí ẹ máa ń dàgbà lé lórí tí ẹ máa ń sẹ̀mí lé lórí oní tí ẹ má bòbí tí ń ṣe ọmọ tó rí ìyá rẹ̀ tí ń kírun ẹ kàrí pé yóò kàn máa dárúkú nígbà tí bá ń rìn nígbà tí bá ń kọrin yóò sàrí pé nínú ilé wọn dìde òun náà yóò máa tẹ̀ tó ọmọ tó jẹ pé gbaná náà ni bàbá ń jífà tó sàrí pé dádì ìhun báyìí àìwáyọ máa rúfin ni nísàrú gbogbo ẹ̀ láràárọ̀ ọmọ náà máa fi ìka méjì sẹ́nu bẹ́ẹ̀ ń sìn àbá rẹ̀ jẹnu ó lè máa mú kì í sáná. alámàkánà wàlídù ìnàlẹ̀ usula alayha tambutu ṣàjàrú. so tá a bá ti gbìyànjú eléyìí tó jẹ́ pé ń tọ́ mọ sẹ́mọ̀ wàhálà òbí pọ̀ lórí ọmọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kàn ń ṣe wàhálà àṣedànù lásán ni o kọ́lọ́mọ́jà ṣàṣedànù
lẹ́yìn eléyìí tó wọ́n bá ti fi eléyìí láhùn ń dàgbà bọ̀ à ń rí pé nǹkan àlálì ní jẹ́ kẹ́ẹ̀kẹ́ àwọn kókó kó mo fẹ́ yọ torí báwùjọ ṣe rí tadribuhu ala salat nígbà ọba ti pé ọmọ bí ọmọ ọdún 7 àwa máa ti fi ìrun kọ́ so adaraba rẹ̀ lórí ìrun pé ọyá jà lọ ṣùgbọ́n òní tí ìnà tí ọba tí máa lọ mosque ní 7 years ṣùgbọ́n ọmọ kọ́ ọkọ̀ lọ́dún kìíní ọyá ọmọ mú lọ́wọ́ ọmọ sí gbẹ ọmọ ṣe tọ́bọ̀ wá di ọmọ ọdún 10 tí ìrun wọn wà mọ́lá ó ti tó jẹ patiẹ ó ti tó jẹ gbá so o gbọ́dọ̀ tí ìnà tí ọba nítorí ọkọ̀ fọ́dún 3 tí ọwà mọ́sẹ́ òbí náà ṣé wọ́n gẹ́gẹ́ kí ọwá ní padà lu ọmọ rẹ̀ wọ́n ò ṣe nílò ìwọ tí a ti lò gan tó jẹ́ pọ̀ kàn ní káàkiri àlìmáyé túlẹ̀ sí yẹ̀mù sí alàlẹ̀ àrídì ni ọ́ so òkùn tí ń rìn orílẹ̀ ọkẹ́láyà mú tún fi yà wà láyàyà ò sí láyé ò sí ní kíní ó ti jí lọ láàárọ̀ gbọ̀ngàn òkírun tẹ́jú ọmọ rẹ̀ síbi ẹ̀sìn sọ́tì ẹ̀bẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tadribuhu ala salat adaraba àwọn ọmọ wa ànábì ní ẹjọ́ ọdọọdún 10 kẹ́ tó lè nà wọ́n ṣùgbọ́n ọdún 7 ni ẹ ti máa fi kọ́ wọn before ọdún 7 tó bá kàn mú wọn mọ́sálásí wọ̀ lọ́mọ mójútó torí tó bá tọ̀ ọ́ lọ nù ó káàdé pé tí wọ́n máa fi tọ̀ yí àwọn èèyàn la àbí tí wọ́n máa fi number 2 tí wọ́n máa fi yí àwọn èèyàn la igá tí wọ́n fi yí àwọn èèyàn la rárá so tábà wá ń kọ nírun báwọn tá à ń ṣe tẹ̀díríbù ẹ̀ inú ibi tá a ti wá kùnà tọ́kàn nínú ojúṣe òbí ni pé ta'limuhu li Qur'an káwá jí káwọn ọmọ ọwọ́ lẹ́kọ̀ọ́ Kùránì mùsùlùmí ló lọ́mọ rẹ̀ lẹ́kọ̀ọ́ Kùránì irú kéwù la fẹ́ káwọn ọmọ yẹn ọkọ sí àpò tí ń lọ bí ọmọ ọdún bíi 10 báwọn àti kọ́rùn ó ti mọ̀rún kí lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ ọwọ́ akúká kọ ní alukur'an gbogbo mùsùlùmí tó ń gbọ́ mi mùsùlùmí ló lọ́mọ rẹ̀ mọ̀ pọ̀ inú ojúṣe òbí ni pé kọ́ ọjọ́ máa rí ọkí Kùránì kọ́ ọkọ ní alukur'an wàhálà wá dé ọmọ tá a kọ̀ Kùránì kò lè mẹ̀sìn Islam sọ́n pé náà ni òjò kọ́rọ̀ tí ẹgbẹ́ onítùmọ̀ torí pé ọgbọ́ ìsìláàmù yìí wọ́n ń gbọ́ káàkiri báyìí wọ́n ń gbọ́ kí torí ìwé tó lọ́n fi lẹ́tà tó lọ́n fi ránṣẹ́ látòkè sánmọ́nu nígbà tí wọ́n wà á mọ̀ kò yẹ kó o jọ́ mọ̀ rí tún mọ̀ ta'limuhu li Qur'an kí ṣòro dé kọ́ ọmọ lè ní ọyẹ lọ gbé Kùránì níbẹ̀ ọyá ẹ máa tìdáwà rẹ̀ ẹ máa kà á mùsùlùmí lò ṣébi tí kálukú wá síjú sí ni pé ìwé náà ni ó ìwé ni ó ọmọ ò tí ìpè 7 years gan tó ti lọ fi bẹ̀rẹ̀ skul pé ẹ wo ọmọ ẹ̀kọ́ mi ó ti lọ bẹ̀rẹ̀ skul kankan àwọn tí wọ́n ń fún lóògùn oorun lò wọ́n ń kọ ní pé ìyàwó your mommy is not serious ìyàwó ìyá rẹ̀ ni òkú serious so ọmọ kan já ìyàwó so tó jẹ́ pé ọ̀nà tí a gbàgbé education kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kọ́ owó tẹ́tí nǹkan tètè máa sínkì sórí ọmọ gbogbo ohun tí ń lọ lóògùn oorun tí ẹni ọkàn máa ṣe yìnyín pa ọmọ tí àwọn òsírọ́ọ̀sì ayé máa sunkún yìí what are you doing you are doing nonsense nǹkankan ten so wọ́n gbowó rẹ̀ lọ rẹ́gẹ́dẹ́ torí ìwé ni o kì í torí Ọlọ́run kankan o pé wọ́n ti ní tó bá kàwé rẹ̀ bàtà rẹ̀ yá dán kó àwọn ìjọba òkè níbo oníwo lẹ́ ń kọ ọ kàwé ọ̀jẹ̀ pìrì ìyà tó ti bẹ́ẹ̀ kálukú tún jẹ gbèsè ní ọmọ àwọn ó ṣe jáàmbù ọmọ àwọn ó ṣe gbá ọmọ àwọn ó ṣàwo yọwọ sùkú yọwọ gbá yọwọ àwo wọn ń dààmú kálukú wá gbàgbé tàlìkì àmà. fàmà kọ́ra alikura náà làkàrà mọ́ta. nígbà táwa bẹ̀rẹ̀ sùkú aláàárọ̀ sùkú ọlọ́sàn la fi bẹ̀rẹ̀ àwa tá a bá lọ sùkú aláàárọ̀ a lọ lé kéwú rọ̀lẹ́ aago 12 la jáde àwọn tó bá wá sùkú ọlọ́sàn tí wọ́n wọlé láago 1 wọ́n ti lọ lé kéwú láàárọ̀ ẹ̀ẹ̀mejì nílé kéwú lábẹ́ àti bàbà bá a ṣe kéré tó yìí táwa fi bẹ̀rẹ̀ kéwú nù ẹ̀ẹ̀mejì nílé kéwú àárọ̀ ìrọ̀lẹ́ sùkú náà jẹ́ àárọ̀ ọ̀sán
ìgbà náà àwọn èèyàn ń ka form 4 wọ́n ń ríṣẹ́ nígbà ó padà yá wọ́n pa school ọlọ́sàn rẹ wọ́n ní ẹ̀jẹ̀ papọ̀ káwọn ọmọ jáde ní aago 1:00 so àwọn máa ń jáde láago 1:00 ilé kí àárọ̀ ó parẹ́ ọlọ́ni ẹ̀yẹn ṣe bá ní ọlọ́run náà yálùbáríkà dé ẹ̀kún bí ìwé nígbà ọ̀yá wọ́n tún ní ìjọba kan tún dé o wọ́n láago 3 ní káwọn èèyàn máa jáde wọ́n á ṣe gbogbo ẹ̀ ilé kí òrọ̀lẹ́ wá parẹ́ lọ́pọ̀lọpọ̀ àdúgbò gan torí pé ń bọ̀ wọ́n bá ń dé láago 5 níṣẹ́ lẹ́sẹ̀ máa tarẹ̀ lọ́lé kí ó gbogbo tí a kọ̀ wọ́n tún ṣe extra lesson wọ́n ṣe nonsense lesson wọ́n ṣe gbogbo ẹ̀ tíbi torí pé sáfẹ̀ kọ́mọ yóò láyé náà ni wọ́n wá ṣe gbogbo ẹ̀ tán ní ẹ̀sẹ̀ bó ṣe á rí inú ọ̀dà náà èmi náà jálùbáríkà kó ń bẹ́ẹ̀ ẹ máa kàńsò kẹwàá mọ̀ wo bí ó ṣe rí tó ń ti bẹ́ẹ̀ àwọn àfáà tó wá sọ ilé kí ó di Saturday Sunday tó wọ́n bá ti dé JS2 wọ́n ní yọ bẹ̀rẹ̀ tutorial fún junior WAEC wọ́n mú Saturday mọ́ ó kù Sunday nìkan wọ́n bá gbẹ̀sìn tán lọ́wọ́ wa ilé kí wá ń joro ṣé bọ́lọ̀ ní ń pin ṣé bọ́lọ̀ ní ń tò tó o bá fẹ́ kọ́ mọ̀ rẹ kọ́ yanjú ìwọ́jọ́ kọ́kọ́ gbọ́ kí so ti máa ní kó o mú lọ lé kí o kì í ṣe lé kí o tí ọmọ kí o àtàláǹgbá ti jọ dára wọn mọ́ o tọ́mọ kí o yọ lọ́ọ̀kan tàláǹgbá fòdànù rárá o lórí tó kọ́ bọ́pọ̀lọpọ̀ ní àwọn ilé kí tí wọ́n ti gbàsíkò tẹ̀rí method àwọn bàbá wa jazahumullahu khairan ọlọ́run ọ̀sán wọn lẹ́sàn olóore wàhálà àwọn lọ́dọ̀ọ̀rọ̀ fún wa lónìí ṣùgbọ́n àwọn mẹ́tọ̀dù tó bá tún lo mẹ́tọ̀dù tẹ̀kìlídì ní ìsìn old method ọjọ́ máa lọ máa lọ́wọ́ torí ńgbà náà àwọn bàbá yẹn lọ sí wàhálà ẹlòmíín lọ lẹ tápà kó tó kéwú ọkọ lọ kéde àáfà rẹ̀ láìmọye ọdún kó tó di pé wọ́n sì àwọn máa tún èdè yẹn sí Yorùbá tọ́lá àáfà tó fẹ́ kọ́ ọ̀gbọ́ Yorùbá òun ọkọ lọ kọ́ tápà ńgbò náà bá délé kó tó wá káwọn ará alé pé bí mo ṣe kọ́ lédè tápà ní gbogbo wàhálà yẹn ń pọ̀ iná lọ fa spẹ́lì tá a máa ń lò àlèfú tó ní wọ́n sà lókè ń jẹ́ ha bádàmúre lamu ajẹ́hálí àmìrúwa tó ní wọ́n sà lókè ń jẹ́ ha bádàmúre mímu ajẹ́hámú dalí tó nílùfà lókè ń jẹ́ dú àhálí àhámú dú aliamudu ẹ wò sẹ́jú tàbí spẹ́lì aliamudu nígbà tí yẹn spẹ́lì aliamudu bá wọn tí àwọn ọmọ kéékèèké tí wọ́n wà ní ìṣe tí wọ́n sọ pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim wọ́n ti gbé sí lẹ́nu láti kéke so àwọn mẹ́tọ̀dù nǹkan ni o all apply modern method tó mú kéwú yá tó jẹ́ kí jẹ́ pé ló mú kéwú yá gan èyí tó pilẹ̀ kéwú nìyẹn but nǹkan ló pilẹ̀ rẹ̀ lọ́dọ̀ ti wá torí pé Áfíríkà la wà Nàìjíríà la wà ilẹ̀ Yorùbá la wà bí mo ṣe ń dákọ̀ bí ṣe rán dínkù díẹ̀ dẹnu àwọn Áfíríkà kan ti lajú ti pẹ́ o àwọn kan ti lajú Nàìjíríà ti pẹ́ o ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀yìn lọ́nà so àwọn pẹ́ so torí pé Áfíríkà la wà Nàìjíríà la wà ilẹ̀ Yorùbá la wà làwọn òfin tètè mọ̀ téèyàn máa ń sọ̀rọ̀ mí lẹ́gbẹ̀ẹ́ ọmọ lárúbá mi lọ́nà tí àwọn bàbá wa gbà ká yóò máa béèrè pé ṣé èdè dádì mi náà lẹ́ ń sọ ní àbèdè nǹkan míì torí kò gbọ́n tá a sọ kọ́ máa Haúsá wọn bá a sọ Yorùbá káwa Yorùbá ọmọ gbọ́ yé ẹ ti mọ̀ pé kò gbọ́ èdè yẹn ni ìpèkúpè ní à ń pè fún ní fi ń pe àkúté táwa sì mọ̀ pé èkúté ní ń jẹ́ bẹ́ẹ̀ tí àgbẹ̀ tó bá ń pe àkúté gbogbo aláàbẹ̀ ni pé wọ́n kí ló pé àkúté Haúsá kan bẹ́ẹ̀ sábò tí a béèrè price nǹkan lọ́wọ́ rẹ̀ yóò ní wallahi tallahi kò sí pàrọ̀ níbẹ̀ kò sí pàrọ̀ níbẹ̀ ṣé kò sí pàrọ̀ níbẹ̀ ṣé Yorùbá ni bí ẹ ti ń ka alhamdulillahi rabbil alamin tọ́ka bá ń fún lárúbá bí ìgbà tí ẹ sọ pé kò sí pàrọ̀ níbẹ̀ ṣé àpá ọ̀kan rẹ́rìn pé kí ló tún wí kò sí pàrọ̀ àwọn àmọ́ mú ṣe pé kò sí pàrọ̀ yóò ní kò sí pàrọ̀ wallahi kò sí pàrọ̀ níbẹ̀ so ṣé àpá wo ti mọ̀ kí kì í ṣe Yorùbá gidi ní sọ but Ọlọ́run ọgbà táwọn bàbá ń bẹ sórí wọ́tọ̀ bá lò báyìí ní ìsìn òun ranù ni ọ́ ìwọ là ń bá wí àwọn bàbá ti dààmú wàhálà àwọn lọ́dọ̀ọ̀rọ̀ fún wa lónìí so tá a bá ní ká kọ́ ọmọ wa ní Al-Qur'an kì í jẹ́ pé àtúnwá lọ wéṣì àsìkò rẹ̀ tó jẹ́ wípé ewé àtegbò lọ́lọ́ ọkọ́ ọ̀dọ̀ ẹgbẹ̀jì la fi sí wọ́n kàn fi ké obojú ni yóò padà wọn máa gérí àdẹ̀wònú ẹlòmíràn máa ní àwọn lọ lé ké àwọn kábàámọ̀ bọ̀ pé àwọn fọmọ àwọn lé ké irú lé ké wò lọ fọmọ ẹ sí ṣé lè ké o gẹ́rígẹ́rí ni àfáà tí ó nìṣẹ́ lọ tó jẹ́ pé àwọn ọmọ tí mo bẹ́ sí máa ń bọ aláǹgbà láàyè tí wọ́n bò tálágbà wá rí aṣọ wọn dá wọn mọ̀ yóò họ irú eléyìí náà sọ pé kíní. kàmá yakunu rabbi jàfi masani kana limurabba
فسين الشين مثلان كان المربع فسين الشين مثلان. ilé kí ó tó lọ táwọn ọmọ rẹ tó jìrí wọn láàárọ̀ tó ọmọ ní kí ló dé ẹkọ ìdúsọdún ní kíní ta jómọjúmọ ni sọ kí bá àfa àwọn ṣe ń jó nǹkan bẹ́ẹ̀ ọmọ náà ó ṣe rí nù bírú àfa ṣe bá àfa bá ṣe rí lọmọ kí ó náà ó ṣe rí ọmọ tó wá lè gúdù jọgá rẹ lọ tó wọn lọmọ lórí pé àwọn àfa àwọn ọjà tó so ẹlẹ́fẹ́ kọ́ mọ ẹlòmíín bẹ àwọn ọmọ tí ọba wa wúlò mọ̀ ní ọwà kó wá lékè wọ́n sọ fún yín pé àwọn òwèrè lékè ó ní ẹ̀rọ àwọn tó rí wọn pé ẹ ti ń lọ bí skul wọ́n á máa pè ẹyin sẹ́rí aláàjì ọmọ yìí ó ti yẹ hànà ń jalè ṣe inú nǹkan tó dá wà láàrin nù ẹ gbà wípé ẹ̀hànà ni ẹ máa ń tì lọ lékè ó kò sí bẹ́ẹ̀ sì ń ṣe lè rí ọgbà lára rẹ̀ tó àwọn òbí tí ọ̀rá wà sí hànà kí wọ́n tó máa lọ alihamudulilayi ọmọ gidi ló tì lọ lékè ó náà torí pé ẹ ti gbà tọ́lọ́run sẹ́yìn á wò pé ẹ̀tàn àwọn ọmọ tó ní wọn wá ṣe eré lè lásùbọ̀ wọn fẹ́ lé ẹjọ́ lọ kí ó ní ẹlẹ́mìí ni kí ó ní máa ń rọ̀ wọ́n lóòótọ́ kí ó máa ń rọ̀ yàn ṣùgbọ́n náà bí tẹ́ ẹ máa lọ wọ́n lù ú lùkulù wọ́n ṣe gbogbo ẹ̀ ó lè tú láàrin lóde tí wọ́n máa gbáwọn èèyàn lẹ́sẹ̀ yóò wá ya àgbà tọ́ọ̀gì kalẹ̀ so ẹ jẹ́ ká kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ Al-Qur'an inú ojúṣe òbí ni ọmọ rẹ ọ̀yẹ́ kọ́ mọ̀mọ́ Kùránì ká kì í sáwọn Kùránì wàmá aláwù rábì ń fi lè wúna torí wàlímọ̀ tẹ́fẹ́ sí rárá o gbogbo tí ń ka àwọn mọ̀lẹ́kà lè máa gbá lẹ́nu àdó àwọn lè má rọ̀dọ̀ Ọlọ́run o torí má sọ pé àwọn àbáláyé ìjọ tó tí bàbá sọ pé àwọn àbáláyé ìjọ àwọn bàbá tí ń jìndò tí ń tó rìn jìnnà wọ́n rí mọ̀ gidi o tí wọ́n rí mọ̀ gidi pẹ̀lú kápẹ́ aráàfikọ́ yanjú ìwọ̀n bàbá tá máa ń dákọ wọn ó pè ké inú rẹ̀ ó dùn ọ̀dọ̀ tí ó ti bóra tán tí ní ṣọ́ọ̀bù tó ń lọ ọkọ ọmọ kí ó ti lọ́dọ̀ tí ní ṣọ́ọ̀bù jálábì sẹ́lẹ̀yìn òní sọ ò ti báyé ọmọ jẹ́ torásìkò ti lọ díẹ̀ ẹ jẹ́ akọ́mọ wa ní Qur'an ẹ jẹ́ àwọn ọmọ owó kéwú àǹbíṣẹ́ tí kálukú ní lórí kéwú ó ti gbà pé tó wọn bá kéwú rárá ni wọ́n máa fi sùn káàkiri yóò máa tọrọ owó lójú agbo ni rárá ibi tẹ́ ẹ súnmọ́ ni àbá tí ń ti wà límọ̀ fáwọn ọmọ ẹ rí i pé ìwọ béèrè lọ́wọ́ àwọn òbí pé ṣé ẹ fẹ́ kọ́ ọmọ yín ó dàbí mi rárá àbẹ̀kọ́jọ yín o ń lọ skul o kọ́ máa fojú sálábòyún káàkiri àdúgbò pé ìyá sáyẹ́nàbù sí ò ti yẹ kẹ́ ẹ bímọ ni ìwọ́n ni mo níkùn ní aláàjì pé àkótí ìjọsùn méjì lọ́kẹ́ ẹ̀ ti yá bímọ o wọ́n wò pé sọ́mọ táwọn náà máa fojú kọ́ bá tó bá já sí wà límọ̀ wọ́n kàn mú kúrò ní pé kọ́ mọ́ pẹ́ so ẹjọ́ máa ní ó kéwú gbà tó bá gbà mú kó ní ò lè bá gbà mú ilé kéwú tí wọ́n ti sọ fún pé ó fìwé kún ṣùgbọ́n ké ìyá bó ṣe rìn ní ìrìn àjò táwọn tó lọ léèwé tí ń sáré rẹ̀ primary 6 làwọn kàtà fi lọ máa dù tó ti yé báyìí àwọn tá a jọ jẹ́ méjì tí wọ́n secondary school àwọ̀ school ṣáájú ẹlòmíì lẹ́yìn gbà jáde ọdún mẹ́wàá tán àtún àwọ̀ school ṣáájú ẹlòmíì torí tí àwọn dààmú sí wọn tó o bá ti jẹ́ kúrò ní ọ̀kọ́kọ́ ṣáájú fọ́mọ ó ti lo oògùn sọye fún àgbà béèrè kẹjọ wọn pọ̀ orí ọ̀rọ̀ Kùránì náà ni àti kò ń bẹ ọ̀tọ̀ láwọn àfáà gírígírí ti pọ̀ gan o so tí wọ́n ti ya nǹkan ka ìgboro kọ́lọ́n kó sànù wa o 090 ọ̀pọ̀lọpọ̀ tó fọmọ bẹ̀ àánú yín ṣe mí ẹ má rò pé tí wọ́n bá léèyàn fẹ́ jèrè ọmọ kì í ṣerú nǹkan báwọn o 09098 88 99 39 wọ́n gan tó fọmọ bẹ̀ gan ò sí fọmọ lè gé àtàkùn kòkòrò lọ́jọ́mọjọ́ kan ọmọ kò ti yọ̀ dájú 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39 fáwọn tá a bá ní ìbéèrè. Náà 090 98 88 99 39 091 hello. Wa alaikum salam wa barakatuh. Alama mi. Ṣé irú àwọn àfáà tí wọ́n máa ń fẹ́ kọ́ ọmọ ọmọ tó bá ní lọ́dọọdún bí ọmọ mẹ́sàn-án lóṣù mẹ́sàn
tó máa ń gbé ọmọ fún láti jogún kí iṣẹ́ ìṣẹ̀lẹ̀ àṣà ilé ìgbèrè ní kó ṣe wòlímọ̀ nìṣẹ́. táwọn fẹ́ jẹun torí wàlímọ̀ náà ni kódà kẹ́ wọ́n bá àṣàkó ládùúgbò bíi tí wọ́n bá wà gan wọ́n sáré rọ́ọ̀ṣẹ̀ so àní ẹja mọ ilé ọlọ́lé kí ògiri tí èsì pé wọ́n ń sáré wàlímọ̀ táàfó ti tájẹ́tì pé lọ́dún yìí èmi náà fẹ́ rẹ́ǹtì ilé báyìí iye báyìí ni mo fẹ́ san wàlímọ̀ ni ó fi tájẹ́tì bùkátà tó fẹ́ ṣe 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39. Zero 9098 88. Hello, walaikum salam. No. Kọ́tọ́rọ̀ àforíjì kó wọn ọmọ tẹ́lẹ̀ ni o tóró dínà ọmọ ọlọ́mọ ní tó ẹ̀kọ́ gbà tí ó kọ́mọ̀ síbẹ̀ mọ́ o. Àmì o 09098 ẹ̀rọ ìjò tó bá àwọn ìjọ wọn tó wá jẹ́ àwọn ìjọ tó lágídí bí nǹkan mi 090 hello wa alaikum salam. Náà. Kí la wí? Ó ti re ó mà ṣe o 090 ẹni rẹ lọ 98 88 99 39. Hello. Wa alaikum salam. Àmì o. Àwọn ọlọ́jà tó tí wọ́n máa jẹ́ ọmọ sí ìjọba lórí ẹ̀ àbòsí ọlọ́run púpọ̀. Ìrìn ọlọ́run fẹ́ ká fi fúnra wa. Wọ́n kàbọ̀ tó láyé wà láàfọ́ àtà ilá àgbà ìlú pé ètò lọ́wọ́ àpẹ́. Ṣé wá dúpọ̀ lọ́jọ́ yìí? Àwọn àkàrà tó ti sọ nínú ìjẹ́ tí a bá fẹ́ sí òun. Ẹja pàṣẹ kí náà kí náà fún àlá ó tún wọ̀ rùn. Àwọn àkàrà ní ká máa rí ìgbà kò jẹ́ ní ìfẹ́ wà. Kí wọ́n ti náà kí náà fún àlá rẹ̀. Ìgbàjá àtàkì ní yáàkú. Ẹyọ ọ̀kan kẹ́kọ̀ọ́ wọ́n máa gbọ́dọ̀ wọ́n sí. Gbogbo tí ó ti náà sí ìrìn náà fún ọ̀rọ̀ rùgbẹ́ tọ́jú. Ọ̀rọ̀ àti ọlọ́wọ́ kàkà wà. Náà. Ẹsẹ̀ jazakumullahu khairan 090 98 88 99 39 091 2 mẹ́rin 29. Wa alaikum salam. Kí la wí? Ẹ má gbà fà kọ́ máa wá kọ́ máa nù lé dóò náà jáde ẹ̀kọ́ onímọ̀jẹ̀mọ́ ara nǹkan tá a sọnù kí ni òye káwọn kí omi ọ̀la lùbáríkà so ẹ̀kọ́ náà tó nímọ̀jẹ̀mú so ẹjọ́ náà jáde kọ́ jáde kódà bó ṣe lé kẹta kó tiẹ̀ jáde kó nù lé so ẹnìkan béèrè kan ní jẹjọ nígbà tá à ń lọ lẹ́nu yẹn pé wípé nígbà tá a sọ ládá tí ń bẹ́ ń bí ẹni tọ́lọ́n bá fàdánwò kọ́ mọ́ ó kú kó fi kàn án pé kì í ṣe pé yóò àmọ́ sọ pé kọ́lọ́run sì ń tọ́ da ìtọ́wà náà da tá a sọ ládá rẹ̀ níwájú ọlọ́run àwọn á ní àwọn ti bí bẹ́ta so but àwọn yìí ò sí so àwọn ìwà fẹ́ kún ó fókọ rẹ̀ pa àwọn inú ṣẹ̀dá Islam wọ́n lè máa fókọ rẹ̀ pé yín kò sí pé ọmọ kan ò sí so ṣe báyìí wọ́n lè máa fó ọmọ alálùbáríkà ni wọ́n so ẹ̀mọ wọn lè máa fókọ rẹ̀ pé yín kódà bí èèyàn bá bímọ tí ò dúró gba súná táwọn sọ pé kò dúró gba súná inú ṣẹ̀dá Islam á sọ ọkọ rẹ̀ pé lágbájá ọmọ yìí tó bá jẹ́ pọ́ bá dijọ́ keje ni Sulaiman ní bá sọ so orúkọ tí wọ́n sì máa fi pè lálìkì àmọ́ náà nù so àgbà aṣọ ọkàn jáde àwa la ń ka gbogbo àwọn nǹkan kó pé kò sí mọ́ gbọ́ ìbànújẹ́ ni so ọlọ́bàlẹ̀ kọ́lá kọ́ sànú ọlọ́run mú àmì wò bí méjì kan wá bá wa mùsùlùmí ní àná so ní ilẹ̀ Yorùbá ń bí ìkànnì àwọn àfáwà Dr.
Fahmi Zuhair Al-Halabi tí ẹjọ́ ọmọ Lárúbáwá tí wọ́n sì ti kọ́ àìmọye àwọn èèyàn nílùú Ìbàdàn yìí wọ́n jáde láyé Ọlọ́run bá lè kọ́lá kó bá ní sísàárè wọn ní wọ́n kírun jànáza sí wọn la Salatul Ghaib sí wọn la ní ìrọ̀lẹ́ ní kùlíyà Imam Malik ní Jégèdè. Bákan náà ìyàwó Haji Saidi Shitu tí wọ́n jẹ́ ọmọ Ustazu wa Kọ̀mọ̀dé Àjàlá so àwọn náà jáde láyé ọ̀gá imani kódà Ustazu Kọ̀mọ̀dé náà ni a tó kírun sákọ̀bí ara wọn la odidi ẹni tó ti wà nílé ọkọ tí ẹlòmíràn ní wọ́n máa mú káàkiri Ọlọ́run bá lè kọ́lá kó bá ní rọ̀ wọn lójú kó bá ní ṣe sàárè àwọn méjèèjì ní abatàlìjẹ náà àti gbogbo òkú mùsùlùmí tí wọ́n pẹ́ bọ́kọ̀ mọ́ lọ́n kọ́lọ́n bá lè kọ́lá kó bá ní ṣàánú wọn la hawla wala quwwata illa billahi al-azim. Aláyé oníbi tó ti mọ́ aláyé oníbi tó ti mọ́ ipò ayé oníbi tó ti mọ́ ipò ayé oníbi tó ti mọ́ láwọn afáṣe sàmì mọ́lẹ́ṣà láwọn afáṣe sàmì mọ́lẹ́ṣà lọ́ba ní mímọ́ ṣe ń gbé wọn ga lọ́ba ní mímọ́ ṣe ń gbé wọn ga bó ti wù kó lè tó ní nílùú kan ó ti dájú parọ́rùn fáwọn kan nínú àwọn táyé àárọ̀ lọ́rùn káwá mọ́ wọn ọba olóore káwá mọ́ wọn ọba olóore. Alhamdulillahi Rabbil Alamin àní rìjìbá lórí ètò wa Al-Basira fún tìní àtàjẹ mẹ́tò wá sí etí gbọ̀nyìn àfáwà Yusuf Adédèyàn Jẹ́nẹ́sù ọjọ́ mẹ́bí ni àmójẹ́ ẹ̀rọ fún àsìkò tí a wà yẹ̀gbẹ́ náà níbà tí àmì ìnálọ́wọ́ tí ní àti àwọn asọ́mọ́gbé wọn àwọn sáàsù àti àti ń gbádùn náà sáàsù lẹ́mọ́ bóní Ibrahim Abu Ibrahim Mẹ́sà òkè fún àtàbá ní ìbéèrè kan àbí kejì a lè pè àbí ká mẹ́sẹ̀jì sí orí nọ́mbà yìí 070106439 lákàgbọ́ lẹ́ẹ̀kan sí 070106439 orúkọ tèmi ní Ridwanullahi Muhammadu Jami aka mọ́jẹ́bàjẹ́ oníwàkà sunna ìpàdé tó di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ẹ̀dá tọ́lọ́ máa ṣẹlá.